fẹ́ rí owó kó máa sáná ní. Gbogbo ẹni fẹ́rẹ̀ tó ire láyé òkú lọ. Ìrọ́pọ̀ èèyàn tó ń fẹ́ rí rí kọ́ lórí. Gbogbo ẹni fẹ́rẹ̀ tó ire láyé òkú lọ. Ìrọ́pọ̀ èèyàn tó ń fẹ́ rí kọ́ lórí. Gbogbo ẹni fẹ́rẹ̀ tó ire láyé òkú lọ. Ìrọ́pọ̀ èèyàn tó ń fẹ́ rí kọ́ lórí. Ó pèrè owó tó bá fẹ́ pẹ́ òtún kọ̀. Ọlọ́pọ̀ lè ṣàfẹ́ rí owó kó máa sáná ní. Gbogbo ẹni fẹ́rẹ̀ tó ire láyé òkú lọ. Ìrọ́pọ̀ èèyàn tó ń fẹ́ rí kọ́ lórí. Gbogbo ẹni fẹ́rẹ̀ tó ire láyé òkú lọ. Ìrọ́pọ̀ èèyàn tó ń fẹ́ rí kọ́ lórí. A jẹ́ pé ajúbà lọ́wọ́ kábíyèsí Elédùmarè Ọlọ́run ọba mi tó lóhun gbogbo. Èèyàn tó ń fẹ́ rí kọ́ lórí. Ó pèrè ọmọ mẹ́jọ fẹ́ni tí kò ní tọ̀. Ẹni tó ní ọgbọ́n, ẹni tó ní ìmọ̀, ẹni tó lòye, ẹni tó náà tó lóhun gbogbo náà ní inú ohun gbogbo. Ire láyé òkú lọ. Ìrọ́pọ̀ èèyàn tó ń fẹ́ rí. Ẹni tèmi àtẹ́ ń képe, ẹni tèmi àtẹ́ ń fi ọpẹ́ àtohun gbogbo náà fún kábíyọ̀kùsí Ọlọ́run ọba mi tó lóhun gbogbo. Gbogbo ẹni fẹ́rẹ̀ tó ire láyé òkú lọ. Ìrọ́pọ̀ èèyàn tó ń fẹ́ rí kọ́ lórí. Ó ní mo fi kí yín ní gbogbo lẹ̀kílẹ̀ pé ẹ kú ilé ìkànnì Cream Radio náà lẹ́wà yìí. Gbogbo ẹni fẹ́rẹ̀ tó ire láyé òkú lọ. Ìrọ́pọ̀ èèyàn tó ń fẹ́ rí kọ́ lórí. Gbogbo ẹni fẹ́rẹ̀ tó ire. Bá ní ìgbà kò lọ bí òréré. Tó ń fẹ́ rí kọ́ lórí. Kálukú ló ń sásọ pẹ̀lú ìgbà àti àkókò tiẹ̀ pé àsìkò òun káyé mọ́ sí dáadáa. Ó pèrè ilé sáwọn tó pàtó òkúrò. Àwọn tó wẹ̀ lówó dá. Kí wọ́n sì lè rí dáadáa. Gbogbo ẹni fẹ́rẹ̀ tó ire láyé òkú lọ. Ìrọ́pọ̀ èèyàn tó ń fẹ́ rí kọ́ lórí. Gbogbo ẹni fẹ́rẹ̀ tó ire láyé òkú lọ. Kádàrá ni kálukú ń sáré ni wọ́n ń tọ̀ lẹ́yìn o. Gbogbo ẹni fẹ́rẹ̀ tó ire láyé. Mo fi kí n pé ẹ kú ilé. Ẹ kú ilé ní gbogbo lẹ̀kílẹ̀. Àlọ́ pèrè ilé. Ilé ní gbogbo òlúkìlò. Àwọn Ìdílé káàkiri gbogbo àgbáyé ibi tí ẹ bá ti láǹfààní àti máa gbọ́ mi tẹ́ ẹ tó ti ń wò mí. láyé òkú lọ. Ìrọ́pọ̀ èèyàn. Ní ìkànnì Cream Radio. Gbogbo ẹni fẹ́rẹ̀ tó ire. Ajá àbálẹ̀ tuntun ni. Ìrọ́pọ̀ èèyàn tó ń fẹ́ rí kọ́ lórí. Ìwọ náà sá ti gbọ́. Gbogbo ẹni fẹ́rẹ̀. Mo sá ti mọ̀. Mo ti mọ̀ bó ṣe lọ. Ìrọ́pọ̀ èèyàn tó ń fẹ́ rí. Wọ́n ti ṣàlàyé ẹ̀ fún ẹ. Ṣùgbọ́n ló Chai, kọjá. chai, chai. Ọba mi kò Ọlọ́run mi kọjá ẹni tó ń bínú sí. Àná Ọlọ́run mi kọjá ẹni tó ń bá mi lò. Ọmọ Afọlábí. Tó ń bínú sí. Àpáta ìríra wa náà mọ̀ ara wa. Àpáta ìríra wa náà mọ̀ ara wa. Ṣé bẹ́ẹ̀ ni abámọ̀ yìí? Lórúkọ ọmọ Afọlábí. Bàbá ẹ̀ o, kálí náà kú mọ́ gbogbo bí tòun ṣe tó. Ọlọ́run mi kọjá ẹni tó ń bá Àti gbogbo àwọn tó dìgbàrú. ṣé Ọlọ́run mi kọjá ẹni Ìkànnì tẹ́ ẹ ti láǹfààní àti máa gbọ́dọ̀ gbọ́. mi kọjá ẹni tó ń bínú sí. Àpáta ìríra wa ara wa. Àpáta ìríra wa mọ̀ ara wa. Ṣé bẹ́ẹ̀ ni abámọ̀ yá? Àtúmọ̀ bàbá ẹ̀ o, kálí náà kú mọ́ gbogbo bí tòun. Ìkànnì Cream Radio. Ṣùgbọ́n Ọlọ́run mi kọjá ẹni tó ń bá mi lò. Má jẹ́ kí wọ́n máa sọ fún ẹ. Mi kọjá ẹni tó ń bínú sí. Àná Ọlọ́run mi kọjá ẹni tó ń bá. Gbogbo tó fẹ́. Ọlọ́run mi Gbogbo kọjá tẹ́ ẹ fẹ́. ẹni tó ń bínú sí. Gbogbo tẹ́ ẹ fẹ́ mọ̀. Ìríra wa náà mọ̀ ara wa. Bí ó ti ń lọ jákèjádò lúdógbó. Ṣé bẹ́ẹ̀ ni abámọ̀ yá? Àtúmọ̀ bàbá ẹ̀ o. Ó wà ń bẹ̀ fún yín digbí ni. Òtítọ́ ṣe tó. Àwọn yín náà rí àdá kì í kú lágbẹ̀dẹ ìran kọ̀ọ̀kan òbúlẹ̀ tì. Ṣé Ọlọ́run mi kọjá ẹni? Mọ̀nàmọ́ná tó sojú ọ̀run wàrà. Ọlọ́run mi kọjá ẹni tó Ọlọ́run ọba mi ni kì í ṣagbára ẹnìkan wọn. Àdìgún kìkì ọ̀rọ̀ ló kọ tèmi ẹ kú léwu. ṣe bẹ́ẹ̀ ni abámọ̀ yá? Àtúmọ̀ bàbá ẹ̀ o. Kálí náà kú mọ́. Bí ojú ọjọ́ wá dé nílùú Jogún. Òṣùpá mélòó mélòó? Bí tí nǹkan dé nílùú Jogún. Ilẹ̀ ti fà tó. Àìmọye. Pẹ̀lú kádàrá ohun tí orí ṣẹ̀dá pẹ̀lú ìlú Jogbo tí kálukú ń lọ pẹ̀lú hílàhílo nílùú Jogbo ni. Ilé ayé yìí mélòó mélòó? Òjò tó ti. Ká sọ pé àyànmọ́ àwọn tí ń gbé náà ìlú Jogbo ni àbí ohun tá a fi ṣẹ̀dá ìlú Jogbo àbí àwọn adarí ìlú Jogbo àwọn gangan ni wàhálà fún ìṣòro ìlú Jogbo. Àìmọye àrà tó ti jẹ ẹ̀rọ bí ọ̀gẹ̀dẹ̀. Ẹ ti mọ gbọ́ ìmí Àdìgún kìkì ọ̀rọ̀ ní gbogbo ọjọ́ báyìí ní gbogbo ọjọ́ Wednesday. Tó ti tilẹ̀ ti fà tó. Àìmọye. Bí aago mẹ́ta àbọ̀ bá ti ń lù lẹ́tì mọ́ láǹfààní àti mọ́ gbọ́ ètò ìlú Jogbo.
ibo ni nǹkan dé ibo la wa nǹkan dé ibo la ti nǹkan dé. àwọn tó sá ìlú Jogbo lẹ́yìn àwọn tí ń kó bá ìlú Jogbo tí kò jẹ́ kó tẹ̀ síwájú. wọ́n ti pè ìlú Jogbo ní Giant of Africa rí bí wọ́n ti pè ìlú Jogbo ní àwòkọ́ṣe fún àwọn tí ń bọ̀ lẹ́yìn. ẹni nígbà yẹn ni kì í sojúmọ́ ọjọ́ tòní. kéèmí àti kájà máa béèrè lọ́wọ́ ara wa ṣé bó ṣe yẹ kó mọ rírì ní junction tí Jogbo wà yìí. gbogbo kí pápá olùsí tó ń bí kì í ṣe gbogbo alára ló padà wá rí dáhùn. tí ayé kò tọ́ bá sọ̀rọ̀ àwọn tí ò fẹ́ wọ́n á ṣe kíni wọ́n á gbẹ́sẹ̀ lé òótọ́ ni. bó wà ní kí ọmọ lọ. gbogbo kí pápá olùsí tó ń bí kì í ṣe gbogbo alára. jẹ́ mọ̀ iye tí náírà àti dọ́là sì jẹ́ nílùú Jogbo lọ́jọ́ ojúmọ́ ọjọ́ tòní. ẹni wípé bó ṣe yẹ kó rí nu. bọ́lá tí mo ní sùn. àwọn àgbààgbà kan wà tí wọ́n jẹ́ àgbàmùlẹ̀ nílùú Jogbo. tó jẹ́ wípé wọn ò fẹ́ kí ìlú Jogbo jù bẹ́ẹ̀ lọ. ibi dàrú dàpọ̀ ibi kó ṣubú kí gbogbo ẹ̀kọ́ máa rọ́ kìrìkìrì mára wọn kí wọ́n máa gbé ọkàn àwọn èèyàn sókè ibẹ̀ làwọn tí ń rọrọ̀ ajé jẹ nílùú Jogbo. ìkọ̀jẹ́ máa wọ́n lásán ayé àtẹ̀lé tí bá jàjà pẹ̀lú òye pariwo. àgàgà tí bá mo pa o ọmọ àgàgà tí bá para tí mo bá ti wà lẹ́kùn. ẹ gbọ́ ta ni yóò ṣàánú ìlú Jogbo báyìí ta ni yóò tí yóò jẹ́ ẹni tí yóò fún ìlú Jogbo ní tí ń fẹ́ pẹ̀lú ibi tí àwọn èèyàn bá ìlú Jogbo dé o. Ọlọ́run pàṣẹ kí ìmọ́lẹ̀ wà àṣẹ nínú ilẹ̀ ni wúrà wà nínú ẹni fàdákà. ọ̀pọ̀ àwọn wòlíì àtàwọn àáfàá wọ́n ń gbàdúrà pé kí ìlú Jogbo kó tẹ̀síwájú. gbọ́nà ara gbogbo ohun tó tinú ilẹ̀ jáde wá jẹ́ ohun tó dára. wọ́n fẹ́ kí ìlú Jogbo kó tayọ ju bó ti wà tẹ́lẹ̀ lọ. gbọ́nà ara ní kí ògo ẹ kó bóyọ. wọ́n fẹ́ kí ìlú Jogbo kó gòkè àgbà kó gòkè àjùlọ pẹ̀lú tí ń ṣẹlẹ̀ pé ipò aṣíwájú òun ló wà tẹ́lẹ̀ kí ló dé. ṣùgbọ́n àwọn ọ̀bàyéjẹ́ àwọn tí ń jẹ nílùú Jogbo wọn àfi ọ̀tẹ̀ iwájú ni o. ọ̀nà àrà o. lómi máa. bẹ́ẹ̀ bá wojú ìwé ìròyìn gbogbo rédíò gbogbo wọ́n ń gbé nípa ìlú Jogbo náà. wọ́n ṣe àfiwé ìtọ́sẹ̀lẹ̀ pẹ̀lú àwọn Taliban lórílẹ̀‐èdè Afghanistan lọ́wọ́lọ́wọ́ wípé àfàìmọ̀ kírú ẹ̀ kó má ṣẹlẹ̀ sílùú Jogbo. ọ̀nà àrà lànà fún mi mo wá jẹ́ túbọ̀ ọ̀nà àrà sọ mí lólórí rẹ̀ àmì òun. kò sí pé ẹnìkan fẹ́ràn ara wọn mọ́ ọ̀fọ́n ẹlẹ́kọ̀ọ́ ẹ̀dá tẹ́ ẹ̀ pé òun ní kálukú ni wọ́n yàn sí àwọn ojú òpó kọ̀ọ̀kan wípé kó máa di ojú òpó mú nílùú Jogbo. àwọn tẹ́ ẹ kó bẹ́ẹ̀ wípé àwọn ni kí ọmọ tònà lójú òpó Jogbo àwọn gangan ni wọ́n ń kó pọ́npọ́ wọn kó bàlú Jogbo lórí wọn. ọ̀nà àrà ló gbà fi ṣe tàwọn mọ́jọ́lì létí òkú pupa nígbà tí rèétí dópin òkú dìyàn gbẹlẹ̀ àwọn mọ́jọ́lì kọjá lọ lára wọn àdókùn rẹ̀ wọ́n ṣe gbé sínú òkú pupa ọ̀nà àrà ló gbà ṣe tàwọn mọ́jọ́lì nígbà tí rèétí dópin òkú dìyàn gbẹlẹ̀ àwọn mọ́jọ́lì kọjá lọ bára wà tókun rẹ̀ wọ́n ṣe gbé sínú òkú pupa lọ́nà àrà wá gbogbo mi ga lọ́nà àrà wá mú bànújẹ́ kúrò láyé mi kí má joyè àti ní. ta ni yóò ṣàánú ta ni yóò ràn lọ́wọ́ ta ni yóò dúró wípé ọ̀nà tí a tọ̀ rí báyìí ni a ṣe rìn bá a bá gbà báyìí pẹ̀lú ojú ọ̀nà tí a bá tọ̀ yìí òun ni yóò mú ìlú Jogbo dé ilẹ̀ lérí
kálukú ń káwọ́ sẹ́yìn ni nítorí bí wọ́n bá sọ òótọ́ bí wọ́n bá sọ òtítọ́ kò sẹ́nì kankan tí ó jẹ nídìí àgbà mọ́. Omi àtòrò tí wọ́n ń lò tí wọ́n gbẹ́kẹ̀lé nílùú Jogbo, omi àtòrò tí wọ́n ní ìgbàgbọ́ nínú rẹ̀ wípé ohun gangan ni yóò jẹ́ ohun tí kálukú yóò máa jẹ. Ẹ sì má gbàgbé pé bí ò bá sí omi àtòrò nílùú Jogbo ta ni irú iṣẹ́ wo ibo ni ẹ ti fẹ́ máa rí owó tí ìlú Jogbo tí ó fi máa tẹ̀síwájú? Kí ni owó wo wọ́n máa lò fún ìtẹ̀síwájú ìlú Jogbo? Ṣùgbọ́n ẹ má gbàgbé pé àwọn ẹ̀yà kan nílùú Jogbo àwọn ló ní omi àtòrò. Ibẹ̀ gangan sì ni gbogbo ẹ̀yà mẹ́tẹ̀ẹ̀ta tó wà nílùú Jogbo tí wọ́n gbẹ́kẹ̀lé wípé ibẹ̀ ohun gangan náà ni àwọn ó ti máa rí ọrọ̀ ajé tiwọn. Bàbá wọn kì ní wúwo. Ẹ má gbàgbé àwọn apanipa àwọn tó bá jiyàn gbé, àwọn tí kidnapper àwọn yẹn náà tún ṣe kínni, wọ́n tún gún ìlú Jogbo, wọ́n gún lábẹ́rẹ́. Àwọn yẹn jẹ́ ìwà tó burú jù. Wọ́n tún pa àwọn kan ní Boko. Àwọn Boko yẹn náà ṣe kínni, àwọn náà ń ṣe tiwọn nílùú Jogbo. Daniel Jani tó ń bá kìnìún ṣe eré o. Ẹ má gbàgbé pé ọdún 4 péré ni wọ́n lò nílùú Jogbo. Bí wọ́n bá sì ti ń lo ọdún yìí, ọdún 2 ni wọ́n fi ṣiṣẹ́. Bí wọ́n bá fọdún 2 ṣiṣẹ́ nílùú Jogbo, ọdún 2 yòókù wọ́n máa fi ṣètò palẹ̀mọ́ fún ètò ìdìbò ni. Ẹ gbọ́, ṣé ìjọba ara wa là ń ṣe ni àbí ìjọba àpò ara wa? Ọmọ wọn o, gbogbo wọn náà dà sínú wo kìnìún o. Kọ́ tó dé sàlẹ̀ kìnìún fáwọn ya. Olúwa gbogbo kòtò tó ń gbẹ́ síwájú rí ayọ̀ mi. Àti fẹ́ǹsì lọ́mọ yírí ayọ̀ mi ká o. Olúwa bí wọ́n wó kó fà mí jáde. Ẹni tó ní ìgbàgbọ́ ara wọn, kò sì sí ẹni tí ó ní belief nínú ọmọlàkejì pẹ̀lú ọ̀nà tí wọ́n ń gbà ṣe ìjọba. Lómi bá wọnú àgbọ̀n Ẹni tí ìjọba ìlú Jogbo bá fẹ́ fi ìyà jẹ yóò fi ìyà jẹ ní àjẹpá lórí, àjẹ gbàgbé ojú ọ̀nà, àjẹ ìyà jẹ tó jẹ́ pé tí àrọ́mọdọ́mọ rẹ̀ bá dé yóò máa fi ìwé rẹ̀ yóò máa fi ilẹ̀ fún wọn ni. òun àgbọ̀nà lọ́nà fún mi. Orí Ọlọ́run ni. Òun àdá Ìjọba ìlú Jogbo. tó lórí rẹ̀. Pọ̀ àwọn ẹ̀mí ni wọ́n ti lé tí ó yẹ kó ṣògo fún ìlú Jogbo. Wọ́n ti lépa wọn, wọ́n ti lé wọn kúrò láyé. Ọ̀pọ̀ aláìṣẹ̀ oníjìyà nílùú Jogbo. Olóhùn aṣọ ohun tuntun, òun aṣọ ohun tuntun o. Aṣọ Ọ̀pọ̀ àwọn tí ó yẹ kó ṣàánú ìlú Jogbo, ọ̀pọ̀ ìmọ̀ ẹ̀bùn tó wà nílẹ̀ yìí òkèèrè láti ń gbọ́ wípé wọ́n ti ń fọ̀hún nílùú Jogbo. Lọ́jọ́ ìní. Ẹni tó bá ní ìmọ̀ tó sì lè sòótọ́, ìyẹn ò lè ráyè o nílùú Jogbo. Aṣọ ohun tuntun o. aṣọ tuntun nínú ayé mi. Bó o bá lò ní agbára tó ní ìmọ̀, tí o bá fi ẹ̀sọ̀ ṣe tàbí kọ́ tẹ àwọn alágbára ìlú Jogbo mọ́lẹ̀, kí ọmọ ṣe kùkù bẹ̀bẹ̀ ní abẹ́ wọn kó o sọ́ra rẹ di ọmọ abẹ́ wọn, ò lè tẹ̀ wájú. Odò ẹ bá mi yọ, èyí ẹgbẹ́ ti gbèrè ayọ̀ mi wá o. Ó ti gbèrè ayọ̀ mi wá o. Ayé ẹkún fayọ̀. Ayé Ọ̀pọ̀ àwọn agbẹjọ́rò tó ní ìmọ̀ tí wọ́n halẹ̀ dáadáa ni wọ́n ti dìde pẹ̀lú pé ilẹ̀ yìí kò gbọ́dọ̀ rí báyìí náà, à ń lọ sáwọn òkèèrè, ìlú Jogbo kò gbọ́dọ̀ fọrùn kọ́lẹ̀ báyìí náà. Giant of Africa ni wọ́n ń pè wá. Gbogbo wọn pátá ni wọ́n ti rán lọ bí tí wọ́n fẹ́ lọ́wọ́. Ayọ̀ tí Jésù ní. ẹgbẹ́ mẹ́gà náà. Bí ọba jẹ́ olótìtọ́ tó ní ìmọ̀ ṣùgbọ́n tí ò fi ẹsẹ̀ lẹ́sẹ̀ lé àwọn alágbára ìlú Jogbo, Wà nínú ayọ̀. tí o sì ṣe ṣùṣù rárá kó o ṣe sáníkàdédì pẹ̀lú wọn, Ìgbé o.
tí o sì gbé ara rẹ tán wípé àjọ fọ́ọ̀lù yìí nìyà àjọ wà ń bẹ̀ nìyà àfi kó o fi ara balẹ̀ kó o fojú rí kó o lè bá àrí tiẹ̀ sí nílùú Òjògbó ni. bọ́ọ̀ bá fi ara balẹ̀ nílùú Òjògbó tó ń dúró pé kò sẹ́nì kankan tó lè mú ọ kò sẹ́nì kankan tó lè bí ẹ léèrè kálukú náà jọ máa lọ́wọ́ agbára ẹ̀ ní báwọn bá ń ṣe tiwọn káwa náà máa ṣe tiwọn wọ́n pè kankan ní kàbá nílùú Òjògbó bọ́ọ̀ bá ṣọ́ra rẹ̀ fún mi. ó ní mega 99. àfi kó o gbé jẹ́ nílùú Òjògbó. ọ̀rọ̀ mi ti dayọ̀. pípé orí àti ètò ìlú Òjògbó náà lẹ́wà gbàgbọ́ láìsí ní ìkànnì Cream Radio ọjọ́ ìní. lójúde Olúyọ̀lé nílẹ̀ ọ̀rọ̀ mi ti dayọ̀. níbi tí àdìgún kìkì ọ̀rọ̀ ti ń fọ́n tá Ọlọ́run ọba mi ni kì í ṣàgbára ẹnìkan o. Ire mi ti dé mo ti mọ̀ bẹ́ẹ̀ o. Ayọ̀ mi ti dé mo ti mọ̀ bẹ́ẹ̀ o. Ìgbéga mi ti dé mo ti mọ̀ bẹ́ẹ̀ o. Ẹ má bá mi jó ẹ bá mi yọ̀. Ìjẹ́kẹ́ bẹ́ẹ̀ sì gbére ayọ̀ tiwa o. Ìjẹ́kẹ́ bẹ́ẹ̀ sì gbére ayọ̀ tiwa o. wọ́n gbére ọ̀nà wọn àgbọ̀ òótọ́ lọ́mọ. wọ́n gbére jẹ́rà wá lọ́jọ́ owó rẹ̀. ó lọ láyọ̀ ó lọ lórí ire. ẹni tí olóhùn gbọ́n nílùú Òjògbó tí ó sì ń dúró pé àwọn ẹni alágbára nílùú Òjògbó ó tún jáde mọ́nú fún mi. tí kò bá ṣọ́ra rẹ̀ àwọn kan wà tí yóò tún gbé ṣubú nílùú Òjògbó ìjọba ẹgbẹ́ ti gbére. nítorí pé wọ́n máa ta ayò ọlọ́pọ́n tí ò yé àwọn èèyàn tí ń plé ọlọ́pọ́n pẹ̀lú ojú ni. ẹni tí ó fẹ́ ga tó fẹ́ jẹ́ èèyàn tí kò bá rọrẹ́ nílẹ̀ nílùú Òjògbó kò lè jẹ́ nǹkan. bí ọba ló jẹ́ olóòótọ́ tó ní funfun ni ọ́ ò lè purọ́ nílùú Òjògbó àfi kẹ́ni náà kó sọ̀rọ̀ ẹ̀ dáadáa nítorí pé o gbọ́dọ̀ lo 5 àti 6 nílùú Òjògbó gbígbé láàrin wọn nílùú Òjògbó. torí òbèrè owó ọlọ́run ló ti fún mi. nínú rẹ́kọ̀dì mi tí mo ṣe kọjá tí mo pè ní mọ́nì láyé mi mo bèrè owó lọ́wọ́ ọlọ́run. alágbára pọ̀ nílùú Òjògbó wọ́n sì ń fi ọgbọ́n àti ìmọ̀ wọn tí wọ́n ní wọ́n fi ń bá ara wọn jà bí ìpínì nílùú Òjògbó. ò ní báwo ni wọ́n ṣe ń jà báwo ni wọ́n ṣe ń lo ọpọlọ wọn ọ̀nà wo ni wọ́n ń gbà tí kálukú fi ń rí jẹ ní omi àtòrò tí wọ́n gbẹ́kẹ̀lé nílùú Òjògbó. àwọn bíi dọ́lọ́bì wọn. omi àtòrò tí wọ́n gbẹ́kẹ̀lé nílùú Òjògbó. ìjà ewúrẹ́ olólùbí ló. àwọn ẹ̀yà náà ń pariwo pé bí wọ́n ṣe ń kó gbogbo ẹ̀ tí ó jẹ́ pé ẹ̀yà kan ni wọ́n ti ń rí ṣùgbọ́n àwọn ẹ̀yà yòókù wọn benefit lórí ẹ̀ rárá. àní àwọn tó bí wọn o. wọ́n sì ń pariwo pẹ̀lú ìjìyà tí wọ́n ń jẹ àti ọ̀nà tí bí ilẹ̀ wọn ṣe rí tó jẹ́ pé epo tí wọ́n ń kó bẹ̀ omi àtòrò tí wọ́n ń kó níbẹ̀ ó ti ń fa wàhálà fún wọn láìromi wọn. wọ́n ṣàlàyé bí wọ́n ṣe máa ń rí omi tó jẹ́ pé ó ti bà ọ̀pọ̀ ilẹ̀ wọn jẹ́ ọ̀pọ̀ sáré ilẹ̀ wọn ló ti bàjẹ́. ìjọba àpapọ̀ ìlú Òjògbó ìdí ààyè kò rí tí wọ́n rò pẹ̀lú bí wọ́n ṣe ń pariwo tó tí ó sì ń jẹ́ wàhálà àti ìṣòro fún àwọn ní apá ọ̀dọ̀ tí. kẹ́ńtọ́ sọ pé màálù mi jọmọ ewúrẹ́ o irọ́ ìpátá ewúrẹ́ o irọ́ ìpátá. ìwọ tó o bá lò lẹ́nu tó o lè sọ̀rọ̀ dáadáa. ajá ò ní gbé pátá yẹn. etí ìjọba ìlú Òjògbó kọ òótọ́ o. ló wá fẹ́. àfi kó o ṣe pẹ̀lẹ́. bílítà bá bẹ. ẹ má gbàgbé pé ìkànnì Cream Radio náà lẹ́wà. ètò tẹ́ ń gbọ́ yìí ìgbà àkọ́kọ́ rí. yìí lórí wá o. àti ìwọnú ọ̀gbun ètò. yìí lórí wá o. nítorí pé àbábí òwe ọ̀rọ̀ rẹ̀ ọ̀pọ̀ gan-an. ògo olórí. ohun tó ṣẹlẹ̀ láti ìlú Òjògbó lájẹkẹ́ mọ́ omi. tẹ́ ẹ̀gbọ́n tó ṣẹlẹ̀ lẹ́nujọ́ mẹ́ta yìí. àtàlà ìlú. bẹ́ẹ̀ gbọ́ dáadáa. yọ. ní àná
jẹ́ ọjọ́ túsìdé nílùú ẹrù Jogbo àìlá NDA ẹrù àìlá okòrò. ní ibi tá a ti ní ìgbàgbọ́ pé ibẹ̀ ni wọ́n ti ní ìmọ̀ láti kọ́ àwọn ọmọ ológun dáadáa. àdìgbàgbọ́ wọ́n nínú sì gbàgbọ́ pé bí ọmọ ológun tó bá débẹ̀ tí ó bá ti gba ìmọ̀ tó ti ní ìmọ̀ tó kún dáadáa níbẹ̀ dáadáa ẹrù àìlá pẹ̀lú ẹ̀ àti lórí ẹ̀ kò sí ẹnìkan tó tó fọ́ ta láyà mọ́ mójìlé ní nítorí pé ọ̀gá ni yóò wá dìbò bá ti kú ń bẹ̀ tán. ìfòdìgbòrì lọ́jọ́ o. ẹ gbọ́ àwọn wọn ní àwọn kan ní bandit ni àwọn kan ní àwọn agbésùmàmí ni ẹjọ́ kí ni ìyàtọ̀ láàrin bandit àti agbésùmàmí. orúkọ méjì rè ní ẹ̀ńjẹ́. wọ́n ní nǹkan ọ̀dà oní nǹkan ló ń fi nǹkan bẹ̀ ẹnìkan ló ń bá tọ́jú ẹ̀ pamọ́ ìyàwó oníjàmbá ẹni tó wá mú wá ni ṣé bẹ́ẹ̀ ti ní ọ̀dà. mú mọ́ ìyá òní. béèrè lọ́wọ́ ara wa pé lójúde Jogbo ṣé bó ṣe yẹ kó máa lọ. ìrètí mo rí mo ẹ wò láàrin ọ̀dọ́ wa gangan nílẹ̀ Ìbàdàn tá a wà. ẹ̀ńjẹ́. ẹlòmíì ó ṣiṣẹ́ tọ 500 naira ó ń ṣiṣẹ́ tọ̀ lẹ́yìn ní. ìwọ àjùwà pẹ́. kò ní nǹkan kan àgbẹ́kẹ̀lé méjì lójúmọ́ tí ikùn sì ṣe dáńké ìrètí ló ń jẹ́. ó gbàgbé tí ń ṣẹlẹ̀ sí nílùú Jogbo ni. káàdé bí mo ń gbọ́ bàrẹ̀ màá nà ó. bí mo ń gbọ́ bàrẹ̀ màá nà ó. ẹgbàdá olórí ayọ̀ ọ̀rọ̀ ayọ̀ kó máa bá ti wá. ẹgbàdá ìdùnnú ẹ̀yin sọ̀mọ́rí lórí ìjọba yẹ́rì. kájọ́ mọ̀ ìníṣẹ́ ìgbà onílé wa wà mọ̀ ibi ayé yíjí ní kájọ́ yíjí. ẹ̀tọ́ ní ká bá bọ̀ wá lò gbà títí dalẹ́. ẹ̀tọ́ ní ká bá bọ̀ wá lò gbà títí dalẹ́. ẹni mẹ́wàá ẹni ọjà ọmọdé ti dèbí tó dá orí bàbá olè àmì jà wá o láìpẹ́ ọjọ́ tó lọ ń dọ̀bá yé. kájọ́ mọ̀ ìníṣó ìgbà. ẹ gbọ́ ṣé báyìí ṣe ń yí lójúde Jogbo ní ká sì máa yí nìṣó ẹnẹ ká sì jọ máa bára wa nìṣó náà ní ká sì jọ máa lò ó wípé orin táwọn ará iwájú ń kọ ẹ̀ náà ní kírú ẹ̀yìn máa kọ. ṣé alẹ́ nìkankan tí ó lè yí nǹkan yìí padà ni ṣé ààrẹ nìkankan tí ó lè yí àfipadà rẹ̀ pé a gbọ́dọ̀ mọ tójú kan yìí náà lọ. nǹkan àkọ́kọ́ omi òtóró tá a gbẹ́kẹ̀lé ní apá ibìkan. ṣẹ́gun lẹ́yìn wá ọ̀la. ẹ má gbàgbé pé ní ayé àwọn bàbá Awólọ́wọ̀ ní ọdún 1946 ìhun kò yẹ kó bá wò. kòkó ìbáyé yìí. obì ìníṣó ìgbà. òwú àwọn ọmọ ibi ayé yíjí ní kájọ́. aṣú àwọn nǹkan yìí ni ó jẹ́ ní tí wọ́n fi ń pa owó wọlé nílùú Jogbo. gòkè ọ̀làlọ́. ẹ wo Cocoa House nílẹ̀ gòkè ọ̀làlọ́. ara àwọn nǹkan yìí ni nǹkan tí ẹ pé owó kòkó ṣe ń gbà náà lọ́hùn o lórí ọ̀làlọ́ wa omi ò jábọ́. tí ó sì jẹ́ pé àwòtúnwò àwòdàmì ẹnu nìyí. lọ́lọ́lùwà o kọ́tà mọ́ gòkè ọ̀làlọ́. kájà mọ́ gòkè ọ̀làní o. báwo ti ń ṣẹlẹ̀ báyìí kájà mọ́ gòkè ọ̀làlọ́ o. lórí ọ̀làlọ́ wa o. ìjọba kò yé adarí ìlú Jogbo àwa ò jábọ́. bí adarí ìlú Jogbo ti ń gbé nǹkan kò yé àwọn gangan náà lọ́lọ́lùwà o. nítorí pé ọ̀nà tí wọ́n ń gbà bí wọ́n ṣe ń tò ó pẹ̀lú adarí nílùú Jogbo. ẹkúndélé afọbajẹ o ẹkúndélé afọbajẹ torí kí ẹgbàdẹrù ó jáde. àwọn tí ó ń sáré pẹ̀lú ojú ọ̀nà wípé bí ìlú yìí yóò ti dáa bí ìlú yóò ti tẹ̀síwájú ọ̀nà wo ìlà gbé gbà bó la ṣe tó ìlànà tí ó yẹ ká máa tò rèé
bó ṣe yẹ ká gbé nǹkan rèé nílùú dúró. àgùrá rú mi lẹ́jọ́. ṣùgbọ́n wọn à fẹ́ kí òtítọ́ wọn à fi ó hàn o. ó jáde láyé. wọn à fẹ́ kí iṣẹ́ wọn à fi ó tẹ̀ wájú. lóde bẹ́ẹ̀ lọ. àmọ́dẹ́mọ́dẹ́ ọ̀rọ̀ níjẹ́ o. kò lẹ́ka bí àtúntò. nínú gbogbo. ayélujára kù lóde o. sílíbà kù lóde o. ìjọba kù lóde o. kù lóde bàbá ayédógún o. wàhálì lóde bẹ́ẹ̀ lọ. àmọ́dẹ́mọ́dẹ́ ọ̀rọ̀ níjẹ́ o. kò lẹ́ka bí àtúntò nínú gbogbo. kú lédè o ráúlà kú lédè o dàwa ní kú lédè bàbá ìdógún o wàhálì lóde bẹ́ẹ̀ lọ àmọ́tẹ́bájá ọ̀rọ̀ níjẹ̀wò. lẹ́mbẹ́ kú lédè o síkírù kú lédè bàbá ìdógún o. wàhálì lóde bẹ́ẹ̀ tó lọ. amọ́tàbájá ọ̀rọ̀ níjẹ́ nǹkó dágbà bí ọ̀dúndún nínú gbọ́mọ́. tí ò bá sẹ́gbọ́ ikú nípa ọkùnrin gbọ̀rọ̀gọ̀dọ̀ ó bọ́ lọ́rùn lálejò ó jẹ́ mi lójú o. wàhálì lóde bẹ́ẹ̀ tó lọ. amọ́tàbájá ọ̀rọ̀ níjẹ́ nǹkó dágbà bí ọ̀dúndún. ẹgbẹ́ ògbóni ẹkú lóde àwòjáde láyé. wàhábì lóde bẹ́ẹ̀ tó lọ. àmọ́tẹ́májá ọ̀la nídé nǹkó dágbà bí ọ̀ṣunjú nínú ìgbọ́mọ́. ó jẹ́ pé ikú mọ̀ ohun tó yẹ kó dá wàhábì jílẹ̀ kó máa ń lé. àmọ́tẹ́májá ọ̀la nídé nǹkó dágbà bí ọ̀ṣunjú nínú ìgbọ́mọ́. bàbá bímọ pípọ̀ gbogbo ọlọ́gbọ́njọ́. mo kí dìlì mátù. bàbá yìí òkú mo fẹ́ kẹ́ mọ́. bàbá yìí òkú mo fẹ́ kẹ́ mọ́. ó lọ sí ìdálẹ̀ ó máa tó dé ikú dóró. wàhábì tó dé bẹ́ẹ̀ tó lọ. amọ́dẹ́májá ọlọ́yin dé nǹkó dágbà bí ọ̀ṣunjú nínú gbọ́mọ́. ẹ má gbàgbé pé ìkànnì Cream Radio lẹ́wà. bàbá tí lè bá tu ogó. ibi tí Àdìgún Olújogbo bí òrò ti ń fọ́n tá. bàbá ará mọ́ta o. bàbá ọlọ́rẹ̀wájú o. àná ọlọ́rẹ̀wájú o. ayélujára kú ìnáwó òde. àwọn àtàwọn ẹgbẹ́ ọba àjàdí múra. ẹ má gbàgbé pé ìkànnì Cream Radio òun náà lẹ́wà ní ibi tí a ti ń fún yín tán tẹ̀sí ń láǹfààní láti máa gbọ́ wa. àwa náà kọ́ ọlọ́run bá mi Èdùmàrè kábíyèsí ọba tó ti ń bẹ káwa tó máa bẹ ẹni tí yóò sì máa wà ní ìgbà tí àwa ò bá ní sí mọ́. àwọn sáyìn ní túmọ̀ ọ̀rọ̀ bàbá wá sílá. yẹ kí ẹ̀dá máa lé nípa inú ayé ni pé food of love, why don't you play it on? kò gbọ́dọ̀ máa lépa ọmọlàkejì láti ṣubú. In our soul, we gonna play bí o bá ń jẹ over again. bí o bá ń mu bí o sì ń wọṣọ sọ́rùn Joy, I say this is the, máa rántí ọjọ́ ẹkú ìwọ mọ́ I say this is the moment of good. máa rántí ará àgbà ń dà ẹni àná ń dà. I say this is the mo fi ń sọ fún wa pé ẹ jẹ́ ká ṣe dáadáa. moment of joy. ohun tá a bá ṣe lónìí This is the moment of ni good. wọ́n ṣàlàyé lórí èmi àti yín lọ́jọ́ ọ̀tọ̀lá. Of joy. ohun tí èmi àti yín bá dì bí ẹrù bí ìtàn lọ́mọ aráyé yóò máa tú wò nípa tèmi àti bóyá ẹ ṣe dáadáa bí ẹ tún ṣe ó tún kù díẹ̀ káàtó ni o àyàfi kẹjá sí dáadáa ni o nítorí pé nílé ayé yìí Ó máa sá ẹ kò jí ọlọ́bẹ̀. ìran kan ń wá ìran kan ń lọ ni. ní tí ìran èmi àti ẹ tá a bá dì lónìí nílùú Jogbo Wọ́n ti ìṣọ́lá. kóòtù
bó bá dọ̀la tí o dì sínú ẹrù rẹ. mo ní ohun tẹ́ ẹ dì sínú ẹrù yín ohun tèmi àti ẹ dì gẹ́gẹ́ bí ẹrù òun náà ní ìtàn tá a ti ń kọ látọjọ́ tí wọ́n ti bí wa. sani ní túmọ̀ ọ̀rọ̀ bàbá wá sílá. àtúndìdí àyàlá fi pàtúnà. àtúndìdé àwa ní lánàá àwa tún nílé àwa sani ní túmọ̀ ọ̀rọ̀ bàbá wá sílá. kó tó lè ga tàbí kó tó lè jẹ́ ẹ̀dá láyé ó ní àwọn nǹkan kan tí ó pass through gẹ́gẹ́ bí àdánwò àti ìgbéyẹ̀wò fún ẹ̀dá nínú ayé. bí ẹ̀dá ò bá ní ìdára àti ìfaradà ní orí inú ayé àti bí ṣe ń lo ìṣẹ̀mí ayé rẹ̀. nítorí pé nínú ìgbìyànjú kádàrá ìgbìyànjú ẹ̀dá láìsinmi àti kí èèyàn ní ìtẹríba fún àwọn ará wájú kí èèyàn sì mọ ṣe sùsùrà fún ẹni tí a bá ti pè ní alágbára kí èèyàn mọ ṣe sùsùrà fún ẹni tí a bá ti pè ní adarí yóò mọ tọ kádàrá àti ìtẹ̀síwájú fún ẹ̀dá náà ni nítorí pé ó ń wá ọ̀nà láti wá sí ọ̀nà gbéga ni. òkè àgbà tálà. wá ń gbàjùbà tí ń wá ọ̀nà láti tẹ̀síwájú tí ń wá ọ̀nà láti jẹ́yàn nínú ayé ó gbọ́dọ̀ máa fi ọpọlọ 5 àti 6 rẹ̀ ó gbọ́dọ̀ jẹ́ kó máa ṣiṣẹ́ wípé àmì tó gbọ́dọ̀ kọsẹ̀ ó gbọ́dọ̀ máa wá ọ̀nà àti ṣèyọrí níwájú ni nítorí pé ẹni tí ń wọ̀nà àṣeyọrí kì í sùn ẹni tí ń wá ọ̀nà àṣeyọrí tí ó fẹ́ tẹ̀síwájú kò kí wo pé ẹnìkan sẹ̀mí ẹnìkan gan mi. bàbá ní padà bọ́. ẹni tí ó fẹ́ ga tí ó fẹ́ tẹ̀síwájú kò kí wá ọ̀tá. àdìdúnú ní pàṣẹ. ẹni tí ó fẹ́ kí òní òun kó tún dáa ju ọ̀la òun lọ. egungun ìlú. yóò ní ìfaradà tí ó pọ̀ gan. pàtó mọ̀ nípa ọ̀rọ̀. má gbàgbé pé ètò ìlú Jogbo iná làwà. orin dídò. ti mẹ́nu bà àwọn kankan tí ń kọlu ìlú Jogbo. àti mẹ́nu bà ọ̀pọ̀ àwọn tí ó jẹ́ pé bí kò bá jẹ́ pé ìlú Jogbo nǹkan ọ̀bá ti bọ́wọ́ rí o. ẹni ló ní bá. bí àwọn kan ṣe ń gbé sókè wípé kọ́ máa lo bí. àwọn kan tó ní yóò lo bí kẹ̀. àyìn ilẹ̀ ni. gbẹdẹgbẹdẹ dáná ní gbàgbà bá wà ná. ẹni tó bá rábà ó wà ní ṣe nínú. ẹni tó fi ṣoṣù kó fi para fún léwé ẹsẹ̀. bó bá wà tún bẹ́ ṣe. ẹsẹ̀ fún kó fi para kó bá wà tún ṣe. bó bá wà tún bẹ́ ṣe mo sọ. akọ́gbà ìdíbẹ̀tì akọ́gbà mọ́ọ̀mọ́ akọ́jọ́dẹ́jọ́ni akọ́sọ̀kọ́sọ̀kọ́ akọ́ ìrọ̀mọ́rọ̀mọ́ lójú àpò. bóyá ká mọ̀ ló sọ. akọ́jọ́dẹ́jọ́ni lójú àpò. wákàtí kan òun náà lè dé. bóyá ká mọ̀. àkọ́kọ́ náà rèé tá a kọ́kọ́ gbéyẹ̀wò. sọ fún yín. ìlú ìwà ọjọ́ ló dá o. ìgbọ̀wọ́ gbáyà fún yín. ní ọjọ́ mẹ́jọ láṣẹ Elédùmarè Ọlọ́run ọba mi o. a lọ nú ọ̀gbun ètò gangan ni. sátìrámọ́ ni ìwà ọjọ́. ibi tá a ti bẹ̀rẹ̀ ibi tá a bá dé. tí ó jẹ́ pé wàhálà àti ìṣòro tí ó fi kọlù lù. àwọn màlẹ́ lómìnira. ó jẹ́ pé wàhálà kan tí ìlú Jogbo tí ó ti ń fèsì láti ọdún mọ́tò ìṣe òní ló ti bẹ̀rẹ̀ tí wọ́n ti ń play káàdì ẹni ń play ayò wọ́n ń fi ayò wọ́n ń play ẹ̀ láàrin ara wọn ni wọ́n fi ń ṣe kíni wọ́n fi ń gbá ìlú Jogbo ní pàkọ́. nílò wà ìlú Jogbo débi tá a wà yìí. ẹ gbọ́ àwọn òrùn ní àwọn tí ń tan òrùn ní wọ́n fẹ́ kí ìyípadà kó dé. ǹjẹ́ yìí mọ̀ pé àwọn kan ti ṣe kíni wọ́n ti wakọ̀ ìlú Jogbo ìdébì kan tó jẹ́ pé wọ́n ti fi ẹnu
wọ́n ti fi ta àṣẹ fún ìlú Òjògbó. ó jẹ́ pé ọ̀rọ̀ ẹnu wọn tí wọ́n ti fi fún ìlú Òjògbó ní àṣẹ àsán lẹ́yìn Yorùbá máa pè é. tí bá sọ pé jọ́sọ̀ làṣà. ní àsán tó jẹ́ pé ó wà lára tí ìṣòro ìkọlù tí ìlú Òjògbó ti ń ṣe kínni tí ń dojú kọ lọ́jọ́ tòní o. jọ́sọ̀ náà ni lẹ́ ń gbọ́. gbogbo èèyàn ló fẹ́ jẹ nínú àgbà àdí Òjògbó, gbogbo èèyàn ló fẹ́ dìrọ̀ mọ́ ìrùkẹ̀rẹ̀ ọba ìlú Òjògbó, gbogbo èèyàn ni wọ́n fẹ́ ṣe kíni wọ́n fẹ́ máa jẹ nínú rẹ̀. ṣùgbọ́n ọ̀pọ̀ nù wọ́n jọ ń plé ayò ní ilé ìfẹ́ mi èyí ò fẹ́ mi ilé ìgbà mi èyí ò gbà mí. wọ́n á jọ ń lọ́wọ́ ọpọlọ fúnra wọn nílùú. wọ́n bá ríra wọn wọ́n fẹ́ yín ẹ̀hẹ̀hẹ̀ pàdí mi kéde ẹ ti mọ̀ bí ẹ ti mọ̀ ẹ ti. ṣùgbọ́n ẹ̀rí òdínú àwọn lọ́mọ bí wọ́n ṣe ń plé ayò ní ìlú Òjògbó. ìjọba mo sọ́wọ́ òjì àná mo sọ́wọ́ àti òní. àwọn èèyàn ni wọ́n ti rí kòtò tí wọ́n fẹ́ kí ìlú Òjògbó a gbọ́dọ̀ fọ́ ni aṣọ funfun ni giant of Africa nílùú Òjògbó. wọ́n sọgbọ́n rẹ̀ dòdì ẹni tó nímọ̀ wọ́n tọ̀nù mọ́ rẹ̀ wọ́n yí ìdálé lórí ẹni tí ọ̀sẹ̀ wọ́n ti rojọ́ wọ́n ti rò mọ́ lẹ́sẹ̀ pé ìwọ yìí ń bí ó lè so tọ́ḿbì àti wá tòótọ́ rẹ jọ máa ń lọ bọ́ bá dọ̀hún lọ máa lò tọ́ rẹ ń bẹ̀ ibi tá a wà nílùú Òjògbó kò sáyé òótọ́. àwọn tó lè ti ń já wọn jọ. wájà máa wò ó ọdún méjì ti lọ nínú ọdún mẹ́rin tí wọ́n tún ń lò nílùú Òjògbó a tún ti ń ṣe kẹ́ni a tún ti ń pamọ́ nílùú Òjògbó báyìí. máa lọ ọjọ́ ló wà. wípé election tó ń bọ̀ nílùú Òjògbó a fẹ́ dìbò tuntun ọ̀tún. máa lọ bí a máa lọ rí máa lọ ní sábà sábà ẹsẹ̀ máa lọ. àtibọ́lá kù lẹ́bàá sí máa mọ̀ lọ ìlẹ́kọ̀ọ́ púpà máa lọ. irú kí lè ní báwọ́ sínú ká. wọ́n lèmi àti ẹ ní àjọṣe ìyípadà sílùú Òjògbó. wọ́n lọ mọ́ ìyá bàtà báwọ́ ìyá bọ́. wọ́n ti sọ pé èmi àti yín lájọṣe ìyípadà sílùú Òjògbó yìí. bí àwọn tó tì yín síwájú ṣé wọ́n sì tán láti sọ pé bí kìíní ìbàjẹ́ ẹ̀ sí kìíní tó bá búrẹ́wù àjọmọ̀ sí ni. ìjọba ìlú Òjògbó ojú mi rèé òòrọ̀ kan mi ni o. ẹni ojú rẹ̀ ni ojú mi rèé òòrọ̀ kan mi. nígbà wọn á ní dẹ́mọ̀ mo wà. àwọn àtàn kan wà tí màá mú wá fún wa tí ó jẹ́ àwọn nǹkan ìrántí bó bá yá bí tó ìbá ti ń lọ. màá jẹ́ kí a wò sí ìgbà náà sígbà sìn láti orí àwọn tó ti kọ́kọ́ ṣe sáà ìjọba lórílẹ̀‐èdè Nàìjíríà yìí. gbogbo ọjọ́ tẹ̀mí máa lò with computer àìsàn o. màá gbọ́dọ̀ bá nígbà mi wá sí láti ọ̀tá bá nígbà ọ́. gbogbo èèyàn kọ́ náà ló ó sì lè sọ pé bí ọ̀tá ni wọ́n gbogbo èèyàn náà kọ́ ló sì lè mú bí ọ̀rẹ́ ẹ̀. alẹ́ mi láyé mi o. ẹni bó ṣe rí nu o. alẹ́ mi láyé mi gíga gíga. nítorí pé gbogbo ọ̀pọ̀ ilé-iṣẹ́ nílùú Òjògbó. alẹ́ mi láyé mi gíga gíga. gbogbo ọ̀pọ̀ hòtẹ́ẹ̀lì nílùú Òjògbó. ẹ̀dá mi máa padà lẹ́yìn mi láyé mi. àyìndé gíga gíga. ọ̀pọ̀ àwọn ilé-iṣẹ́ ńláńlá. padà lẹ́yìn mi láyé mi. bọ́ ọ bá débẹ̀ àwọn tí wọ́n pera wọn ní àwàláwà ń bẹ̀ nílùú Òjògbó. mo bá la látẹ̀wọ́. àwọn náà ló ní o. ìlọ́lá o. gbogbo ilẹ̀ ìlú Òjògbó ni wọ́n ti pín mọ́ra wọn lọ́wọ́ tán. ìwọ tó tẹ̀rí wọ àárín wọn. o gbọ́dọ̀ ní bàbá ń gbẹ́jọ́. bí aláìndé mo bá la látẹ̀wọ́. bọ́ ọ bá ní bàbá ní gbẹ́jọ́. àwọn ilé ìbò bá ní kò lè last. àfi kó o múra dáadáa ni. wọ́n ti mú ìwà sáyé o. ọba tó máa mẹ́rin sóko tí ìjẹ́ àdéhìn mi ká o. kò ní ra òun kó rẹ̀ pa o.
bàbá múdà kọ̀rọ̀kọ̀rọ̀ mi máa mú rẹ̀ gbọ́dọ̀ lọ bàbí sọ́mi lóore bàbí jẹjà lóore ara mi àtúbọ̀ wá kó ọlọ́ládé máa jáwé ọlọ́fẹ́ o Àyìndé Ògún máa jáwé ọlọ́fẹ́ tọ́rọ fẹ́ràn jẹjẹ níṣẹ́ lábàárà òwú o ìyẹn fáwọn èdè tó ní pátápátá ìyẹn fáwọn onílù mi pátápátá mo wá ń jáde lọlé ní Olódùmarè. pẹ̀lú àwọn tí ń gbò wá ketekete lójú òpó. láti lọ ṣiṣẹ́ ọjọ́ mi wáìdù dákun tá a mọ̀ lọ mi o ìwọ nìkan lẹ́mi ó mọ̀. mo rí Alhaji Leadi Adérẹ̀mí ọmọ Adélékè. Àyìndé adé òwúrọ̀ ọba kan kò tóbi tójú wáìdù lókè ọba ọlọ́lá o ọ̀sẹ̀ ń tẹ̀dùn márùn wàláyà sàwù náà. mo tún rí Evicent ìyẹn náà wà lójú òpó Cream Radio. mi lọ́jọ́ kọjọ́. wọ́n gbàgbé pé rédíò àti TV ó gbó gidigba ní Cream ni. orí mi o. ojúde Olúyọ̀lé nílẹ̀ Ìbàdàn náà làwà tá a ti ń fọ́tá o. ẹ̀dá mi o. ẹ̀dá mi tètè làkórí ọlọ́lá máa pè ẹ̀rọ níṣẹ́ o. tètè bá mi ṣẹ́gi ọ̀la ó kì í bá wọn lò. ọ̀pọ̀ ìgbà míì tí ọba wo ibi tó yẹ kó o ti lu ọgbọ́n bọ́bá jẹ́ ti ká kọrin. tó wò pé n tí wọ́n ń ṣe níbi ó kù díẹ̀ káàtó àríyí sì ká orí ń bẹ. tó wá wojú ilẹ̀ wò tó rí pé àwọn tó wà ń bí ara wọn kò tọ́ o pàṣẹ ń bẹ. àfi kọ́ ọ fọgbọ́n ṣe ni o. kò lóhùn mi lẹ́nu èyí tó ṣe bí ẹni tó lóhùn pẹ́rẹ́pẹ́rẹ́. ìyẹn ò mà lágbára. wọ́n ní ọmọ ọ̀dọ̀ náà fọgbọ́n sí sì kí ẹ so. kó lè bá a pẹ́ pẹ̀lú ọgbà rẹ̀ ni lóde o. torí pé bọ́ bá fi ọgbọ́n sí owó a lè pẹ́ pẹ̀lú ọgbà rẹ̀ ni o. ẹ̀jẹ̀ mi tó ti mi lẹ́yìn jẹ́yìn ṣe fújì yìí láti bá wọn lówó. owó tẹ́pà náà ò ní ìwọ lọ́jọ́ kọjọ́. àpamọ́wọ́ owó wa èso ni mo ń fẹ́ ọ. àṣírí bí gbogbo ẹlẹ́mìí kúnkún aláwùrà má fi kẹ́yìn lọ. mo rí ọ̀gá mi lójú òpó tọmọta lórí ìkànnì Cream Radio yóò jẹ́ ní. Tèmítọ́pẹ́ ọmọ Adémóyè. ọmọ mi ọ̀rẹ́ ọlọ́run ẹjẹ́ bá mi yóò gbò wá nù. fún ìlú Jogbo náà láwà yìí o aláwùrà má sọ. tí ọmọ ẹ̀dá kò tọ́ alẹ́ wí lè ṣe mọ́sálà mi ní. tọ́ sọnù nílùú Jogbo ó jẹ́ lójú ààyè bó ṣe lọ́lá tó. ẹni tó nígbàgbọ́ nínú rẹ̀ ó lè jẹ́ pé òun gangan ni ó dúró gẹ́gẹ́ bí igi ọ̀tá fún ọ lọ́la. ó tó fa ilẹ̀ bèrè tó kú. bèrè tí ń jọ. ẹni tí ìwọ ń gbààwẹ̀ nítorí rẹ̀ ó lè jẹ́ pé kùmà ló gbé lọ́wọ́ ní pàkọ́ rẹ̀. pàtì ìròkò ọkọ yọ níbo. bó ṣe kéré tó lọ́fọ̀gbọ́n ẹ̀wẹ̀ ẹ̀ka sí kòtò ní kúbadé. tó ń pè àwọn mìíràn ìjọba ẹ̀wẹ̀ fún ẹ̀wẹ̀ lẹ̀. àwọn mìíràn ìjọba ẹ̀wẹ̀ fún ẹ̀wẹ̀ lẹ̀. gbogbo wa kájọ mìíràn ìjọba ẹ̀wẹ̀ fún ẹ̀wẹ̀ lẹ̀. gbogbo wa kájọ mìíràn ìjọba. lórúkọ aláṣẹ ìkànnì Cream Radio lọ́jọ́ tìlù bẹ́ẹ̀ kọ́. lórúkọ aláṣẹ ìkànnì Cream Radio mo gbọ́ orin mu ẹ̀wẹ̀ bá wa gidigba ẹni tí adẹ́dà ọlọ́run ọba mi kó kọ́kọ́rọ́ ìkànnì Cream Radio and TV lé lọ́wọ́. ẹ̀wẹ̀ ẹ̀wẹ̀ lẹ̀. gbogbo wa ní kájọ mìíràn ìjọba. ìyá máa sọ pé igi ìmọ̀ rèé tí n bá ti wà pẹ̀lú wọn. ìjọba ẹ̀wẹ̀ ẹ̀wẹ̀ lẹ̀. ẹ pẹ̀lú dá o ẹ pẹ̀lú dá o. ọmọ ẹlẹ́lẹ́wọ̀ yìí o onílù mi onílù mi onílù mi ẹ pẹ̀lú dá o.
mo dúpẹ́ o lórí Bàṣírù ní Àjàní erin ìlàrọ̀ fún Jánilé Ọ̀kànlọ́lá àfíjú alápàlà tó pawó àwọn ọ̀yá tó lù sálámì máa ń lò. Bàṣírù ní dọ́mọ̀ tuntun mo tún rí ń gbẹjọ́ ọ̀yá tó lù dọ́mọ̀ tuntun mo tún rí ń gbẹjọ́. Bàṣírù ìdámọ̀ tuntun mo tún rí ń gbẹjọ́ ọ̀yá tó lù dọ́mọ̀ tuntun mo tún rí ń gbẹjọ́. Àjàní làbàlà tó dára ọ̀yá tó lù lùlù tó lóyìn. Àwọn onílù mi ti wá kájọ ìsọwọ́ ẹlẹ́gbẹ̀ẹ́ dúró kiri ọ̀yá tó lù dọ́mọ̀ tuntun mo tún rí ń gbẹjọ́. bí aago 4:00 bá ti lù èmi ọmọ fojú òpó ìlọ ẹ̀. Oníbàdà wọ́n bòkè ẹ̀ẹ́dìtẹ̀ òkè òsùn òkè owó ọmọ gbàgbé pé ìlú Òjògbó òkè òhun ó ti dúró gidigba òkè. àti lórí àwọn ètò míì tẹ́ ti láǹfààní àti máa pàdé mi ní ìkànnì Cream Radio àwọn òpin rọ Cream Radio and TV ìfura ẹ ti máa pàdé mi dáadáa àtẹ́kẹ́dájọ́ lọ. láwa tá a ti ń fọ́n tá a wù. ìgbẹ́ bí fàálà rẹ̀ kì í gbárẹ́ gbẹ́rẹ́ lẹ́bi lọ́jọ́kọjọ́. ibẹ̀ ńlẹ́ ti máa gbọ́n tí bí ìlú Òjògbó ṣe lọ àti tẹ́ ẹ fẹ́ nípa àròyìn nípa ètò ọ̀gbìn nípa sport ẹ̀yọ Ẹniọlá Àfọlábí ó wà ń bẹ̀ fún yín láti fún yín pẹ̀lú ọ̀rọ̀ sport bó ṣe ń lọ jákèjádò gbogbo Nàìjíríà àti àgbáyé. náà sátìmọ̀ sportman àbílẹ̀ ayé táwọn yìí kọ́. tó ti wà lọ́jọ́ tó ti pẹ́. àbílẹ̀ ayé táwọn yìí kọ́. àbílẹ̀ ayé dáwọ̀ ikọ́. àbílẹ̀ ayé táwọn yìí kọ́. àjọ̀má 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 gbẹ̀sọ̀ ìyàbílẹ̀ ayé táwọn yìí kọ́. àtẹ̀pẹ́lẹ́ ó tẹ̀lé yìí pẹ́. látẹ̀pẹ́lẹ́ ó tẹ̀lé yìí pẹ́ o. àtẹ̀pẹ́lẹ́ ó tẹ̀lé yìí. jẹ́ kémi àti ẹ̀ kájọ máa rò lọ́kàn wa kúlúkúlú. àtẹ̀pẹ́lẹ́ ó tẹ̀lé yìí. jẹ́ kájọ máa gbé yẹ̀wò. àwọn mélòó ló ti kọjá níwájú wa tí wọ́n ti di èso rẹ̀. àwọn mélòó la ti ṣe àánú fún. àwọn mélòó ló ti láti gbéga látara wa. àwọn mélòó gangan ni ó ti jẹ́yàn tó jẹ́ pé a lè fi ọwọ́ gbóyà fún pé lágbájá ìgbà tó dọ́dọ̀ mi lọ́tẹ̀ iwájú. jẹ́ ká wá máa wò pé èèyàn mélòó ló ti tọwọ́ ẹ̀ ṣubú. àwọn wo ló ń ga lóòkè tó fà wá sílẹ̀. àwọn ló bá ìṣòro àti ìmọ̀ràn wá sọ́dọ̀ ẹ pẹ̀lú ọ̀nà tí wọ́n sì gbẹ́ta iwájú tó ti ṣìnà wọn wọgbó tó jẹ́ pé dòní wọn padà jẹ́ èèyàn mọ́. nítorí yẹ kó máa rò ní pé ibì kan wà tó junú ayé lọ máa gbọ́rọ̀ Yorùbá tó fi bà mí lẹ́rù jù ní pé ayé lọ́jà ọ̀run nílé gbogbo wa. jẹ́ kémi àti ẹ máa rò pé ibì kan wà tó tún ju gbogbo ayé lọ. ọkọ̀ àlẹ́ ajá méjì bọ̀. bóyá o wà nípò ìjọba àbí o wà nípò adarí kan àbí àfipò kan àfi tẹ́ ẹ lẹ́nu wò àfi kó o ṣe dáadáa ni. nítorí pé àwọn kan ń bọ̀ bí mo ṣe máa sọ pé wọ́n yẹrù rẹ wò àwọn kan ń bọ̀ tí yóò ṣe àgbéyẹ̀wò iṣẹ́ ọwọ́ rẹ̀. àdìsá ò sí ẹ̀fà ọkọ̀ alájà múlíkàtù mi ìràwọ̀ onímùsẹ̀ jìnnà ọmọ yàrá bí mi àdìsá ò sí ẹ̀fà ọmọ olóòfíjà mi ọmọ àbíyí olú ọmọ èrí gbogbo ìbọn dẹ òkú múlẹ́rọ̀ mọ̀ọ́jà lẹ́kọ̀ọ́ òkúrò sọ òkú kan dúdú ọmọ àlùfáà ńlá tí àgbà ojúlé lójó bó bá kẹ́mi ní
ìjẹ́kẹ́ máa kúkú dẹ́gbẹ̀jọ kọ́ ìkẹbà ìkẹ́ máa dẹ́gbẹ̀rìndínlógún ọmọ ọjọ́ mi gèlè àṣà ọba máa jọ mi gèlè àṣà bọ́jọ́jọ́ ẹlẹ́mọ̀ ń bọ̀ wá o. ìdìgbà tí a bá dàgbà ó lọ ọmọ sọ̀kì odò ta. ẹni ká tó tún ìwà wa ṣe ọjọ́ kejì kíkan ló ní ìgbà tá a wà ní òpépé ṣètùlù. tí òní sì wù san wá àwọn alẹ́ Ṣàngó òde wa sì dúró sansan tí ayé ń kí wa pẹ̀lẹ́ ti bọ́jọ́ mú nílògùn. àwọn alẹ́ ájì táyé rọ̀ mọ́ wa dáadáa ìdè balógun ti bá rò mí ni ó yẹ kí èmi àti ẹ ká sí ọ̀la wa dáadáa o léjì o. nítorí pé ẹnìkan ń bọ̀ tí ó gbé ọ̀la wa yẹ̀ wò àwọn òjì ọlábísí wọ́n rántí pé èmi lè mọ̀ láǹfààní láti súnmọ́ bàbá Awólọ́wọ̀ ọkọ̀ yábà ṣùgbọ́n iṣẹ́ táwọn bàbá yìí sí ayé ò gbàgbé nílògbò. ní táwọn bàbá yìí fi èlò kòkó ṣe nígbà náà ń tún ṣe kíni ń tún fọ̀n lẹ́yìn ìgbà tán bàbá yìí ò sí mọ́ ní ọ̀hún òbí ìyá o ọmọ ara wọn lóró ni o. síkì lọ́hùn wọn lè gbàgbé ohun tó ṣe lọ́dọ̀ àwọn Haúsá o alájì kábíyèsí pẹ̀lú agbára àtipò tí wọ́n lò wípé nǹkan yìí ó gbọ́dọ̀ dúró re ni mi àwọn kábí. ẹ̀yin tẹ́ wà ń bẹ̀ lónìí ẹ̀já máa béèrè ọ̀rọ̀ ara wa pé ṣé àpò ara wa là ń dùn ni àbí a fẹ́ sí kíni a fẹ́ sin àwọn aráàlú jogbo olúwa ń bẹ olúwa ń bẹ. bí ẹ bá lẹ fẹ́ sin àwọn aráàlú jogbo yẹ bá mi àdìsálà bẹ. àwọn sọ ní aládé nìyí o òǹdó nílé ẹtí mo gbẹ ṣe tí ẹ sì fẹ́ jẹ àjẹbàjẹ́ ni o. àwọn tí ẹ ń pè lájẹ fáwo èso tẹ̀tẹ̀ bàbá mọ́ méjì lè rẹ o òǹdó nílé ẹkí sọ ní aládé. olóṣèlú fún wọn. jẹ́ kò yẹ kí èmi àti ẹ ká wá sí eré bí kò sí ẹ̀bà mi. nítorí pé ìtàn oníkálukú wa ń kọ ìtàn lèmi àti yín ń kọ lọ́jọ́ tòní olè fa ìtàn tèmi àti yín ń kọ lónìí ìṣúwẹ̀ ọlọ́run á lè wọ́n níyà. ó ní yóò dàbí ohun tí wọ́n máa gbé yẹ̀wò wípé lágbájá ṣe báyìí lọ́dún báyìí nǹkan báyìí ni tó gbé ní àgbéyẹ̀wò nǹkan báyìí ni àwọn tí ó tẹ̀rì nǹkan báyìí ni àwọn tó gbé ga. tìrẹ kọjá ìṣòtú ó tìrẹ kọjá. ẹni àfi ká ṣe dáadáa ni fújì fọ́ọ̀kì la wà ní sẹ́yìn àgbàdé lọ́la. bí ẹ̀dá bá bá rẹ̀ ní ayé ẹ̀kan tó wà yìí òyìnbó ń jọ fújì fọ́ọ̀kì. kó fi òde kó fi tún lé rẹ̀ sí ni kó gbàgbé pé òde la wà nínú ayé òyìnbó. ibì kan wà tó jẹ́ ilé tèmi àti ẹ̀ ń lọ torí pé a gbọ́dọ̀ sí ní àṣìbàjẹ́ a gbọ́dọ̀ sí ní ọ̀nà tí ó jẹ́ pé lọ́jọ́ tọ̀la wọn ní máa lẹ̀kọ̀ mímì àti yín ni o. ẹ̀jẹ̀ á hùwà dáadáa ẹ̀jẹ̀ á ṣe dáadáa ẹ̀jẹ̀ ká hùwà bí ẹni tí kò ní dọ̀la ẹ̀jẹ̀ ká lo oòrùn ní ká fi sásọ àwọn kan gbẹ fún ọjọ́ ọ̀la ẹ má jẹ́ ká jẹ́ pé ọ̀nà fún wa nìkan òun là ń jà fún nítorí pé èyí ti ń tán léegun ọdún ọmọ aláka ó ṣe kínni ọmọ alágbọ́ra kà yóò fi jẹ̀kọ. díẹ̀ tí ń ṣeré gan tẹ́lẹ̀ ọ̀rẹ́ di bàbá ibi ní sàwọ́bí. tó o bá wò pé torí pé o wà nínú ìpèníjà kan pé àwa náà gbọ́dọ̀ ṣe kínni a gbọ́dọ̀ kó nítorí pé tá a bá kó kínní yìí jọ kí làwọn ọmọ tí a náà fẹ́ dé bá bẹ́ẹ̀ bá jẹ ìwà fẹ́ kó sọ́nà tẹ́ gbà kó nù sí ọ̀nà tí èèyàn gbà kó o nù. àdúbàkà tó ṣeré. wọ́n jẹ́ ọ̀já ilé onílé kó o máa fi bo tiẹ̀ lẹ́yìn. má jẹ́ èèyàn bí fáwọn kan kí ìwọ á máa fẹ́ yín. mo gbàgbé pé n tí wọ́n fi ń sọ àwọn kan sọkún ní àbí kan ni.
la wà ń bẹ̀ lónìí ń ló sún ìlú Jogbo débi tó wà lónìí yìí o. Àdìgún ojú gbà mí tì ní ìgbà tí 1000 naira wa tó bá ṣubú tí 500 naira wa náà wà ń kúnlẹ̀ níwájú dọ́là. ẹ̀yin ò tí ì rí àpẹẹrẹ pé 500 naira kò lè lẹ́nu mọ́ níwájú dọ́là báyìí. Ibi tí nǹkan dé pé dọ́là ó ti ń fa 1000 naira lẹ́wà ó ti ń fà láṣọ aṣọ ẹ̀yìn. Aláyé wá máa bọ̀ wá tó. Ìyá sí dáadáa. Ẹ̀jẹ̀ arántí ọ̀la, ẹ̀jẹ̀ arántí ìgbà tí kìí tán, ẹ̀jẹ̀ arántí pé àwa la wà ń bẹ̀ lónìí. Àwọn tí ó wà ń bẹ̀ lọ́la kò yẹ nìkan o. Wọ́n ní kó fún èèyàn 6 ní nǹkan. Ojú wọn ò sì tó nílùú Jogbo. Mojúbà kíbà mi ṣe. Nígbà tó mu ó wá wú èèyàn 2 ó fún wọn ní ẹgbà ẹ lọ pín. Ẹ̀tún á tún ya fọ́tò ẹlẹ́sìn mìíràn ẹ̀tún yà wọ́n. Ó wá lọ kàn máa àdúgbò jọ. Ìyá á ti ṣe fún wọn. Ilé láti kẹsàn-án ròde ṣé bó ṣe yẹ kó rí nu. Ara tẹ̀ ń ṣe náà kó bá lu Jogbo ni. Bí wọ́n fi ṣe adarí iṣẹ́ nílùú Jogbo. Wọ́n jẹ́ ọ̀gá àgbà. Ẹ̀tọ́ àwọn ọmọ iṣẹ́ òun fi dùn wọ́n. Bí ọmọ iṣẹ́ nìwọ náà. Wọ́n á mú ìtí ó yẹ kó wúlò fún ìlú tó yẹ kí ó wúlò fún iléeṣẹ́ àbí ó yẹ kó wúlò fún gbogbo àwọn òṣìṣẹ́. Torí pé ìwọ nìkan o ti ní ààyè àǹfààní wà fún láti pípé o débẹ̀. Wá pàǹpọ̀npọ̀. Sọ mọ̀ pé òun fàdú Jogbo wálẹ̀ nù ni. Wọ́n lọ fà wálẹ̀ nù nẹ̀. Ìyá àrò Òkè Ògùn. Jẹ́ kí mi àti yín kà sí ire o. Tó o bá wo gbogbo ojú ìwé ìròyìn nílùú Jogbo. Ẹ̀rù á sì bà ọ́, ẹ̀rù á bà yàn, ẹ̀rù máa bè mí gan. Làwa fẹ́ dàgbà báyìí o. Ìgbà tí wọ́n wo odidi Afghanistan pẹ̀lú bí orílẹ̀-èdè Taliban àwọn wọ́n jẹ́ ti sọ di Islamic Emirate of Afghanistan báyìí. Bí àwọn Taliban bí wọ́n ṣe gba Afghanistan kan náà sì fẹ́ mọ́ sí kí ni wọ́n fẹ́ mọ́ ṣe ìjọba ara wọn lọ. Lẹ́yìn 20 ọdún sẹ́yìn tí wọ́n ti ṣe kẹ́ni tí wọ́n ti lé wọn. Wọ́n ní Ezai. Kánà bàbá ti jùbà fọlùwà. Ọ̀nà àlàyé àwọ̀lé. Tí wọ́n ti lé wọn pòǹkò. Wọ́n sì wá lẹ́yìn àsìkò péréte tí ìjọba orílẹ̀-èdè Amẹ́ríkà tó ra sí kíni tó ra ní ókè o ibi tá a bá ń dé yìí ó tó ẹja kan àmọ́ ogun wa ẹja máa kún wa lọ. Pẹ̀lú ìwádìí tó halẹ̀. Pẹ̀lú àwọn oníròyìn tó mọ sẹ́nsẹ́ dáadáa. Wọ́n ní gẹ́rẹ́ tí ìjọba orílẹ̀-èdè Amẹ́ríkà tó ti sọ̀rọ̀ báyìí. Àwọn Taliban yìí wọ́n kú wà ní bí ìgbà téèyàn wà lẹ́yìn ìpùlé ni. Wọ́n ṣọ̀ra sí kíni wọ́n ṣọ̀ra ń wọlé bọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́. Kabul tó jẹ́ kápítà orílẹ̀-èdè Afghanistan wọ́n ṣọ̀ra náà gbà lọ́wọ́ wọn. Ìtọ́ wa ń bà mí lẹ́rù rèé o. Wọ́n sọ pé kí ìlú Jogbo kó múra dáadáa. Pé ìtọ́ bá fi lè mú odidi orílẹ̀-èdè Amẹ́ríkà tó halẹ̀ tó hanú dáadáa. Ó jẹ́ pé
ní àgbáyé number 1 ni. ìgbàkigbà mi ṣe. tí wọ́n fi lè rí nǹkan kan sí ibi tí wọ́n ti ń protect láti almost 20 years. tí wọ́n wá fẹ́ kú bẹ́ẹ̀ láàrin ọjọ́ méjì tí wọ́n kàn ká àwọn ogun wọn kan kúrò kí wọ́n tó kú gbogbo àwọn tó yẹ wọ́n kó kúrò bẹ́ẹ̀. tí àwọn agbésùmàmí sì gba ìkùlé wọlé bí eré wọ́n ní bí fíìmù wọ́n sì ń gba gbogbo capitals káàkiri gbogbo ìpínlẹ̀ káàkiri wọ́n gbà lórílẹ̀‐èdè Afghanistan títí tí wọ́n fi gba gbogbo ẹ̀ tán. ṣé kò wá yẹ kí kákẹ́kọ̀ọ́ o ṣé kò yẹ kákẹ́kọ̀ọ́ Nàìjíríà alágbọ́n ṣe bí ẹni gbọ́n àwọn òmùgọ̀ sì máa ra wọn. ẹ̀rù wọ́n bà mí. bí mo bá wòye pẹ̀lú bí wọ́n ṣe ń tò bí wọ́n ṣe ń lọ. Adigun wọ́n ti ṣẹ́wọ́ sí mi ẹdí mi ọmọ àrílé mi o. ẹ má gbàgbé pé lọ́jọ́ mẹ́jọ lórí àti ètò Òjogbo ní ìlú Òjogbo pẹ̀lú Àdìgún kìkì ọ̀rọ̀ a sì kìnnì a wà lórí ìkànnì Cream Radio and TV lórúkọ ẹ̀gbọ́n mi dáadáa Ìníọlá ọmọ Afọlábí sportman àwọn eléyìí wọ́n ti pẹ́ hey chai. Adigun yín náà rí àdákì ikú lágbẹ̀dẹ ìran kọ̀ọ̀kan òbúlẹ̀ tí mànàmáná tó sojú òrùn wàrà. Ọlọ́run ọba mi ni kì í ṣàgbára ẹnìkan. ayọ̀ títí lọ́dọ̀ bẹ́ẹ̀ ló mọ̀ ọ̀pọ̀lọ̀ láti mi sọ. bá a ṣe Elédùmarè Ọlọ́run ọba mi o a pàdé lọ́jọ́ mẹ́jọ. nọ́mbà tó jáde sọ́dọ̀ Òjogbo rèé. ìwé ẹ̀kọ́ ta wáyé o títí. 08124289474 08124289474. ẹ káàbọ̀ ẹ káàbọ̀. àwọn ṣe ní bàbá. àwọn ṣe ní bàbá. àwọn ṣe ní bàbá. àwọn ṣe ní bàbá. àlékò ẹ̀dá lórí ọ̀lẹ́ o. àwọn ṣe ní bàbá. onítẹ̀mí àtàtà alájùmọ̀ àbúrò rasaki àtàtà ọlájídé.